Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ nípa ẹ̀rọ ayélujára àti AI fún ìdàgbàsókè iṣẹ́ okòwò rẹ àti bí o ṣe lè lò ó láti jẹ èrè lọ́pọ̀lọpọ̀. Jẹ́ ká sọ òtítọ́, ẹ̀rọ ayélujára ní agbára púpọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn kò mọ̀ bí wọ́n ṣe lè jẹ èrè gidi láti inú rẹ̀. Tí o bá sì fi agbára AI kún, nígbà yẹn ni èrè tí yóò máa jẹ yóò búrẹ́kẹ̀. Ẹ jẹ́ ká jọ rin ìrìn àjò papọ̀ nípa ìkíní, bí o ṣe lè ní àwọn oníbàárà tó pọ̀. Ìkejì, bí o ṣe lè lo ẹ̀rọ ayélujára láti ta ọjà rẹ. Ìkẹta, bí o ṣe lè ṣe àwọn nǹkan tó máa ta wàràwàrà lórí ẹ̀rọ ayélujára. Ìkẹrin, bí o ṣe lè lo àwọn irinṣẹ́ AI fún iṣẹ́ rẹ láti lè máa yára kí ó sì dára ju ti àtẹ̀yìnwá lọ. Àwọn ẹ̀kọ́ yìí yóò ràn ẹ́ lọ́wọ́ láti dàgbà ní kíákíá àti láti ṣiṣẹ́ pẹ̀lú ọgbọ́n. Subscribe sí channel wa lórí YouTube kí ẹ sì máa tẹ̀lé wa ní Facebook, Instagram àti TikTok @LiveViewAfrica.